báyìí ni Abdulrahman ọlọ́pàá Ìbàdàn. Báyìí ni Abdulrahman Afsọ. Báyìí ni báńkọ ọlọ́ àáfà Abdulrahman Afsọ ọlọ́pàá Ìbàdàn ilé ẹjọ́ mẹ́fà. Abdulrahman àáfà Abdulrahman Afsọ rárá bẹ́ẹ̀ kọ́ àáfà Abdulrahman Afsọ ọlọ́pàá Ìbàdàn ilé ẹjọ́. Gbogbo bó ṣe ewu rẹ̀ kó rí èyí tá a bá kọ́kọ́ mú àti èyí tá a bá mú gbẹ̀yìn ẹ má má ìdíwá bá a ṣe mu ní tá a fẹ́ lò ní kẹ́ bá wa mú. Ẹ kálẹ̀ káàbọ̀ Oríyọmí Hamzat lórúkọ mi. Update àti ọ̀rọ̀ díẹ̀ tí mo kàn fẹ́ ká kíyèsí tí ẹ bá fura sí báwa ṣe máa ń ṣiṣẹ́ tiwa. Àwa jẹ́ ẹni tí kò mọ̀ ṣe rárá tó jẹ́ pé tá a bá ti jáde báwo kan ṣe fẹ́ gbọ́ wa làwọn kan fẹ́ wo ibi tá a kù sí. Pàápàá jùlọ tó bá ti jẹ́ ẹni tó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà míì ẹlòmíà fẹ́ máa jáde láti sọ nǹkan míì tó yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ èèyàn ń sọ. Kì í ṣe pé ẹni ẹ̀ ò ní làákàyè, kì í ṣe pé kò gbọ́n, kódà ẹ má wo orú ẹni ẹ pé ò mọ nǹkan tó ń ṣe o, ó mọ ohun tó ń ṣe. Ẹni tó bá ń wò bíi pé kò mọ ohun tó ń ṣe ẹni ò mọ ohun tó ń ṣe nítorí pé ó ti rí attention tó fẹ́ mú. Tó bá dẹ̀ rí attention yẹn mú yóò jẹ lọ. Tó bá dẹ̀ jẹ lọ bó ṣe fẹ́ jẹ lọ yẹn in tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń fà kò kàn in tó fẹ́ rí òun ló ti rí yẹn. Ẹ wá jẹ máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ènìyàn ni wá ká tó di mùsùlùmí, ènìyàn ni wá ká tó di kìrìsìtẹ́nì, ènìyàn ni wá ká tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́pẹ́ lọ́dọ̀ yín àbí ẹlẹ́sìn àbáláyé. Anything tẹ́ bá pè ẹ má mind bí mo ṣe pé ènìyàn ni wá ká tó jẹ́ gbogbo nǹkan tá a jẹ́. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pátá èmi fura pé ẹ̀tàn pọ̀ ju òdodo lọ. Mo fura pé ọ̀tọ̀ ni nǹkan tá à ń sọ ó fẹ́ yàtọ̀ sí tó ṣẹlẹ̀ díẹ̀. Àwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n ń bú àwọn àfáà, alákọ̀ọ́kọ́ ni pé ẹjẹ́ akọ́ gbà pé ẹnu wọn gbà o lákòókò yìí o nítorí pé ẹni tí ó dáràn tá à ń sọ yìí àfáà láàpẹ òun náà. Irú àkókò yìí sì ní ẹnu wọn gbà láti sọ gbogbo tí wọ́n bá sọ. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àfáà lákòókò yìí àti èmi ni o àtàwọn yòókù tó bá ń sọ̀rọ̀ ni o, mi ì fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mú ọ̀tá lákòókò yìí rárá nítorí pé ibi tọ́rọ̀ yìí wà lónìí ẹ̀yin lẹ gbé e débẹ̀ látàná. Àròtẹ̀ dá ìlàjọ rẹ̀ o. Ìyẹn fún ẹ̀yin àfáà tí wọ́n mọ̀ bú àtàfáà tó súnmọ́ lọ́hùn àti èyí tí ń ṣe irú tọkùnrin ṣe àtàfáà lóòótọ́ àti àfáà Facebook àtẹ̀ntí ò tẹ́pẹ́ ògùn nìkan lọ́mọ̀ àti dárídárí àti torítorí àti ra orí gbogbo ohun tí ń jà àfáà pátápátá. Ẹ dákun o lọ́wọ́ tá a wà yìí this is our trial period. A dẹ̀ láti face ẹ̀. Bó o láṣẹ wá face ẹ̀. Ní tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀yìn ni pé àfáà mọ̀ tí ń jáde pọ̀ lórí ọ̀rọ̀ yìí.
a máa appreciate bẹ́ẹ̀ ṣe ń jáde ogun tẹ́ mọ̀ ń sọ a máa nífẹ̀ẹ́ sí gan ṣùgbọ́n ìbéèrè mo fẹ́ bi yín o ṣé ẹ rò pé bá a ṣe ń jáde yẹn só lè change ojú tí wọ́n fi ń wò wá ṣá ẹ lọ pa dandan ni o ẹ gbọ́dọ̀ pa ni o ọmọ burúkú ni o kì í ṣàfáà o kì í ṣe kinní kan o èmi kàn fẹ́ béèrè ni o so change ojú tí wọ́n fi ń wo àfáà generally because mo rò pé gbogbo wa ti shift the venue of our lecture from where it ought to be to the social media now àti pàtẹ sórí ẹ̀ báyìí òun ló kù tá à ń ṣe even ẹni tó máa ń wá bẹ̀ tẹ́lẹ̀ àti ẹni tí òun wá bẹ̀ tẹ́lẹ̀ ìdí mi wá fẹ́ bí yín ni pé ṣáájú ọ̀rọ̀ Abdulrahman yìí sà kó tó di wípé Abdulrahman dáràn gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde yìí my apology no apology to this gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde pátápátá mi yọ ẹnìkan lẹ̀ àti ìwọ tó o tún fẹ́ jáde ẹ bá mi yẹ conscience yín wò what has been your contribution to the society nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media nínú tẹ́ ń kọ́ àwọn ọmọ kéwú yín nínú ìtẹ́ ń sọ ń gbangba àti tẹ́ ń sọ ń kọ̀rọ̀ what has been your contribution how did you contribute to this society contribution yín positively ni àbí negatively ipa tẹ́ ń kó láwùjọ ẹ jẹ́ tó sọ bẹ́ẹ̀ yẹn kí n sọ ní Yorùbá ipa tẹ́ ń kó láwùjọ nínú àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú ipa kírù nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má fìdí múlẹ̀ ní àbípa kírù nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ lẹ́ ń kó association ẹ̀yà alálàáfáà lóríṣiríṣi torí ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ alálàáfáà ti wà ẹgbẹ́ àjọkéwú nílé kéwú kan náà ó ti wà ẹgbẹ́ àjọǹgbàdúgbò alálàáfáà ó ti wà kí ni àwọn ìtẹ́ máa ń preach nínú ẹgbẹ́ yín yẹn èmi ti rí àsàlátù kan tó yẹ pé béèyàn bá fẹ́ lọ bẹ̀ ńgbà kan tí ó bá wọ tó fine tàbó ní fóònù tó lé lọ́wọ́ kò ní lọ àwọn èèyàn ń gbàwìn fóònù torí pé wọ́n fẹ́ lọ àsàlátù mo mà àsàlátù yẹn mi ní sọrúkọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ inú yín náà sì mọ̀ tó yẹ pé show off là ń lọ sí ń bẹ̀ show off sí èmi ti rí mo rá àsàlátù yẹn mo dẹ̀ mọ́ mo mọ̀ gbà yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde yìí mo fẹ́ kẹ́ ẹ yẹ conscience yín wò before now ẹ̀rí ọkàn yín kọ̀rọ̀ jìgbúnjìgbún nínú yín ipa wo lẹ kó láwùjọ ṣáájú àkókò yìí bóyá nínú Islam ni o bóyá nínú Kristẹni ni o bóyá nínú ẹni tí ò ṣe kankan ni o bóyá ìjọmọnìyàn lọ́sàn-án ipa wo lẹ kó ṣé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí mọ̀ ṣẹlẹ̀ ni àbí ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ń sọ ṣáájú àkókò tó ṣẹlẹ̀ yìí torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ti ń jáde lónìí ọmọ pé ọ̀ràn Abdulrahman tó dá yìí òun náà ó pín bẹ́ẹ̀ níwájú Ọlọ́run yes ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ọmọ pé òun ó pín bẹ́ẹ̀ o ní tí ó sì jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ pín bẹ́ẹ̀ ni pé ẹ máa tóbi jù láti bá sòdodo ọ̀rọ̀ ẹlòmíì ó kàrámà ara ẹ̀ ju bí ànábì sallallahu alaihi wasallam gan ṣe pera ẹ̀ lọ òun gan tó ń gan bá dé kọ̀rọ̀ tó bá láǹfààní tó lẹ́rìí ọkàn yẹ inú rẹ̀ wò yọ mọ̀ pé òun ti kúrò lójú ọ̀nà gangan ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam yọ mọ̀ pé òun ti tàsé agẹrẹ látàrí sísàyàn lásàfẹ́ kú kíkìyàn lákìfẹ́ pa mímọ̀ ràn yàn pé yàn ní tí ò jẹ́ ó ti jẹ́ kíkọjá ààyè oríṣiríṣi kó wọlé sí wa lára gbogbo àti wá di authority àti di authority a bọ́ sórí social media a máa sọ̀rọ̀ a gbé fatuwa kalẹ̀ a kàn make sure pé lónìí o I want to convince people ṣé wọ́n rán yín sẹ́ kẹ́ ẹ̀ confuse wa àbí kẹ́ ẹ̀ convince wa lónìí I want to say something tó fi jẹ́ pé wọ́n wò mí wọ́n àmọ́ wò pé kí ló ṣẹlẹ̀ ṣe àfáà nìyẹn
ẹ̀yẹ̀ mi yín wò èèyàn kan fẹ́ ṣe wáàsí àmọ́ ibi tí ń bọ̀rọ̀ lọ o ìgbọ́tán o ṣùgbọ́n tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé Islam faramọ́ oògùn owó ṣíṣe ó wá fẹ́ mọ ọ padà tú o èmi ewu nǹkan bẹ́ẹ̀ yẹn lọ jìnnà but n tó fi bẹ̀rẹ̀ yẹn gan sọ́bà làákà ìmú sọ́bà làákà ìyàfà mu forget about every other thing tó bá sọ pẹ̀lú ẹ̀ ó ti ń sọ pé Islam faramọ́ oògùn owó ṣíṣe ṣé n tó fẹ́ tú yẹn sóògùn owó ni torí níbi tí ń bá lọ wọ́n dákọ̀ àwọn àfáà ńláńláńláńlá ó wá fẹ́ sọ pé bóyá mímọ́ tọ́jú ọmọ ọlọ́mọ lògùn owó mímọ́ ṣe pé òyìn lẹ́kọ̀ọ́ lògùn owó mímọ́ ṣe dáadáa lògùn owó is that ògùn owó tí wọ́n bá ní làákàyè tó fi gbé kalẹ̀ dáadáa so ó ti ṣe ìgbéléwọ̀n làákàyè ẹni tí ó gbọ́ wípé yóò gbọ́ yé àbí pé ìdánilójú wo ló ní pé ẹni tí tó wá gbọ́ ẹ tẹ́lẹ̀ tó yẹ kó ti ń ronú pé òun fẹ́ ṣiṣẹ́ láàbí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá láǹfààní àti wábi lẹ́kṣọ̀ rẹ tó wá gbọ́ ẹ ó sì gbọ́ ẹ lérèfé ọlọ́run ọ̀kadàrà kó gbọ́ ẹ délẹ̀ jọ́ torí ọlọ́run ipa kí ni o ti fi yẹn kó láwùjọ iṣẹ́ kí ló rán wá sí rẹ ní déédéé àkókò yẹn. ẹ̀yin alálàáfà èmi tí máa tẹnu máa tipẹ́ pé ibi tá a dé lórílẹ̀‐èdè yìí inú àwọn tí wọ́n ó bí kódà kan tó bí olóṣèlú mi ilẹ̀ yìí aṣáájú ẹ̀sìn wa tá à ń pẹ́ aṣáájú ẹ̀sìn tá a kó àlámọ̀rí wa lé yín lọ́wọ́ tá a nígbàgbọ́ nínú yín bíi pé kò sí nǹkan kan mọ́ jù yín lọ ó sì bàjẹ́ débi pé ẹlòmíì kò ka irun kíkí kún mọ́ kò ka àwẹ̀ gbígbà kún mọ́ kò ka sàká yíyọ kún mọ́ kódà kó lówó tí ó fi lọ sí hajj yóò kọ́kọ́ rán àáfàá rẹ̀ lọ toró nígbàgbọ́ pé àáfàá ń lọ lọ́run kékeré pẹ̀lú ipò tí wọ́n wá fi yín sí yẹn sà ẹ jọ̀ọ́ torí ọlọ́run kí ni ipa tẹ̀ ń kó láwùjọ ẹ̀ ń fọ àwùjọ mọ́ ni ẹ̀ ń ṣàtúnṣe àwùjọ ni abẹ́ ń ba àwùjọ jẹ́ ṣé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ba àwùjọ jẹ́ ni àbó tún àwùjọ ṣe ọ̀rọ̀ mélòó lè ń bá wa sọ gan nípa abi tá a dé sí kọ̀ǹpíà pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ nípa abi tá a wà yìí nípa tí ó tán tẹ̀ ń tí èsà àfáà gan tọ́mọ̀ pé yóò tán ibo kí ni ẹ kọ́kọ́ bí ẹ̀mí yín náà ṣe bẹ́ẹ̀ ń jáde báyìí ẹ̀ ń bú Abdulrahman ṣé ẹ mọ̀ pé ilẹ̀ train Abdulrahman ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yìí ló fi ọ̀rọ̀ ẹnu ìṣe yẹn ń ga ṣé á rí mi èmi mo wà ń bẹ̀ àwa náà ti dóde lónìí o àwa náà ti kọ́lé báyìí o àwa náà ti lówó báyìí o a ti kọ́ àṣẹ báyìí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yìí ló jẹ́ pé nípa ìwà tẹ́ ẹ wù yẹn ẹ ti kọ́ millions of Abdulrahman ẹni sì ń pa mí ó dẹ̀ jọ mí lójú mo dẹ̀ ń wò pé àwọn èèyàn dẹ̀ wọ́n dẹ̀ ń kálárìrì pé Abdulrahman ó pààyàn kan ṣé ẹ máa dúró ọmọ èèyàn tí àwọn èèyàn wọ̀nyí ń pa lójúmọ́ ṣé ẹ máa dúró àwọn èèyàn tí àwọn aláàbọ̀ ẹ̀kọ́ yìí àwọn tí wọ́n ń sáré ayé yìí ṣé ẹ máa dúró àwọn èèyàn tí wọ́n ń pa lójúmọ́ àfi kẹ́ ẹ bọ́ sí orí afẹ́fẹ́ kẹ́ ẹ máa yàkàyàkà ara yín kẹ́ ẹ máa bú bàbá ara yín kẹ́ ẹ máa bú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ṣe tí wọ́n ti lọ kẹ́ ẹ máa fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wọn nínú kòtò kí sì ọ̀rọ̀ wo lẹ wá fi ránṣẹ́ gan kí sì lọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ọ̀rọ̀ wo lẹ sọ náà ẹ̀ ń tú èdè elédè èdè tọ́lọ́run ọba àlekè ọlá tó gbọ́lá fún èdè lárúbáwá tọ́lọ́run gbé ọlá fún ṣe bédè ọ̀nà ẹ̀ lẹ́ ń tú fún wa àbí ṣé ọlá tọ́lọ́run wá gbé fédè yẹn ṣé ilẹ̀ yìí gbé fún èdè yẹn ọlọ́run sì gbọ́lá fún èdè yẹn nítorí pé èdè tí òjíṣẹ́ náà wọ́n ṣàṣàlà ń sọ èdè ibi tí wọ́n ti bí i ni torí pé ó sì tẹ̀lé àṣẹ àti ìlànà ọlọ́run ni ǹjẹ́ yín wá tẹ̀lé àṣẹ àti ìlànà yẹn ẹ̀yin kọ́ lẹ kọ Kùránì náà ẹ̀yin kọ́ lẹ kọ hadith náà kí lọ látàgbé fún yín síbi kẹ́ ẹ tú fún wa ni kádẹ̀ báyìí lójú ọ̀nà tó tọ́ ẹ̀yin àtàwọn ọmọ yahoo ẹ̀mọ̀jọ́ ń du girlfriend ni ẹ̀mọ̀jọ́ ń dulẹ̀ tí wọ́n rà ni ẹlòmíì inú yóò mọ̀ sí kankan mọ́ ṣojú sí ọmọ yahoo lọ àmàláàfà àtọ́ ẹ̀pọ̀ mọ̀ specialize lórí yahoo mọ̀ ni àmọ̀mọ́ tí ń jẹ́ yahoo plus àmọ̀mọ́ original yahoo
àmọ̀mọ́ wákàtí ẹ mọ́ dápẹ́ ni ọba wa gbọ́sẹ̀ lọ́wọ́ yín tí ò padà wá dọ̀ yín mọ́ nígbà tí iṣẹ́ bá dáhùn àmọ̀mọ́ wákàtí ẹ̀ ń dá fún wọn. Irú ọ̀sẹ̀ wo ni irú iṣẹ́ wo ni iṣẹ́ gbígbóná iṣẹ́ kíkọ̀bẹ́ gbóná bọnú ná yọ pẹ̀lú gbígbóná porúkọ olóko sí àgùntàn àbẹ́wúrẹ́ àbí nǹkan fìdú lọ́rùn. Ṣé torí pa kàn dákẹ́ kò tẹ́ wa lọ́rùn. Àwa ìsáàfà ṣùgbọ́n mùsùlùmí ni wá. Ìsì máa bà wá nú jẹ́ kí ẹnu àbùkù ọmọ kan ẹ̀sìn wa kó sì máa kan àwọn àgbàlagbà. Kéèyàn má já àfà gan kó jágbàlagbà ẹni àpọ́nlé ní ẹ̀ṣẹ̀ ni àrífín ẹ̀ṣẹ̀ ni àtẹ̀mẹ́rẹ̀ ẹ̀rẹ̀ fọwọ́lẹ́rán gbọ̀ngàn dẹ̀ bàjẹ́ tán. Kò sì wá sẹ́nìkan tí ò lè yọ sùúrùtì ètè tí ò lè bu yín bu wá anyhow bó ṣe wù ní ìsìn why gbogbo yín wá ń jáde kí lẹ̀ ń jáde fún sómi ló yẹ jáde. Oníkọ́lọ́ yẹ kẹ́ jáde náà oníkọ́lọ́ yẹ kẹ́ jáde ó ti yẹ kẹ́ jáde before now. Gbogbo jáde yín tẹ̀ ń jáde kí ni Abdulrahman ní ìsìn tí ọ̀nà ọmọ kéwù tí ọmọ kéwù ẹnìkan kọ́ sáà kẹ́kọ́ ní ẹjọ́ ń lò dé bàndírì sáà kọ́kọ́ ní ẹjọ́ ń lò dé gbogbo ẹ̀. Àwa lè bára wa sọ̀rọ̀ ń kọ̀rọ̀ mọ́ a lè ṣàtúnṣe ara wa ń kọ̀rọ̀ mọ́ gbogbo òdi ara wa láwa máa fẹ́ ta lójoojúmọ́. Àmọ́ bá a ṣe bọ́mọ ìyá wa wí mọ́ àmọ́ bá a ṣe bàgbàlagbà wí mọ́ àmọ́ bá a ṣe bọ́mọdé wí mọ́ àmọ́ bá a ṣe bẹ́lẹ́kọ̀ọ́ wí mọ́ àfẹ́kọ́ bára wa wí mọ́. Àfáà mi náà bọ́ sórí social media yóò rí òdodo ọ̀rọ̀ yóò sá make sure pé òun sọ̀rọ̀ yẹn lọ́nà tí yóò fi táwọn èèyàn tí ó wò òun ó fi pọ̀ tí òun fi ní fẹ́ sẹ́yìn yóò sá máa pẹ́ sọ àní mọ ibi tá a kà wọ́n sí mọ́ àní mọ ibi tá a pè wọ́n mọ́ kí wọ́n lè máa pẹ̀lú mi léèyàn rẹ ní ọkàn máa sọ oríṣiríṣi àwọn sì fọ́ lẹ́ra máa wò yín àwọn ìkúkú sáfà àwọn kan sẹ́sìn tiwa ni àwọn ìsáfà ṣùgbọ́n jẹ́ bí yín sà ẹ̀yin àfà wa kí ló kù náà kí ni a fi mọ bàbá wa bàbá Kamal kí ni a fi mọ bàbá wa bàbá Lágége kí ni a fi mọ bàbá wa Lágbàjì kí ni a fi mọ bàbá wa Lámúnigun àti àwọn bẹ́ẹ̀ kí ni a fi mọ bàbá Lánàṣẹ̀ kí ni a fi mọ iná kojú tàná kí ni a fi mọ iná gbogbo àwọn àfà ńláńlá kí ni a fi mọ bàbá wa Haruna kí ni a fi mọ wọn ṣe bí ká sọ ọ̀rọ̀ ká bẹ lọ́hùn kó sì gbàdúrà ni bóyá ìwà mọ̀ ẹ jẹ́ rán yín létí kì í sọ automatic ká máa wádọ̀ yín pé ẹ bá wa bẹ lọ́hùn rárá nǹkan kan ló sì sọ wá di ká máa wádọ̀ yín pé ẹ bá wa bẹ lọ́hùn ẹ jẹ́ ń tú ṣe rí bí ẹni tó lọ lé skul bó ṣe lọ kọ́ ẹ̀kọ́ èdè òyìnbó tẹ́ni tó lọ skul lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá tẹ́ni tó lọ French skul tó ti lọ kọ́ èdè French bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kọ́ èdè Lárúbáwá. Lárúbáwá is a language attached to because òun ní iyì ju ọ̀pọ̀lọpọ̀ lọ nítorí pé èdè yẹn ni wọ́n fi kọ Al-Qur'an èdè yẹn lẹ́ẹ̀ sì fi kà á ilé fi tú fún wa èdè yẹn torí pé ẹ̀yin lè kà dáadáa ẹ lè tú fún wa àwa nígbàgbọ́ wípé gbogbo ibi tí wọ́n ti ṣàdúrà ń bẹ̀ ẹ mú èdè yẹn ẹ fi bẹ lọ́hùn. Number one a nígbàgbọ́ pé ẹ̀yin tó ẹ̀ka tó yé yín yẹn ẹ tó ti súnmọ́ Ọlọ́run ju àwa lọ nítorí pé àwọn ìgbàgbọ́ wa nìyẹn ó lè má ra ètò nítorí pé a mọ̀ pé ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ ń tú fún wa ẹ̀yin lẹ́ introduce ẹ̀ fún wa wípé fún yín láti mọ̀ dé level yẹn àwa gbé yín sípò onímọ̀ pé ń tẹ́ ẹ mọ̀ yẹn o yóò lápa lára yín yóò jẹ́ kí ẹ jìnnà sí gbogbo tẹ́ ẹ ní á jìnnà sí yóò jẹ́ kí ẹ súnmọ́ gbogbo tẹ́ ẹ ní á súnmọ́ gbogbo nǹkan ayòyò yín ayé tí máa sọ̀yàn di èrò ẹ̀yìn níwájú ká ṣe tọlọ́run
ẹ̀yin lẹ sọ fún wa pé kò yẹ ká dì mọ́ púpọ̀ gẹ́tẹ̀ àwa wá nígbàgbọ́ nínú yín àwa rò pé ẹ̀yin ò dì mọ́ a rò pé ẹ̀yin ò le àti wá wò pé bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn o pé ẹ̀yin lẹ máa sọ pé kò yẹ ká fẹ́yàwó oníyàwó pé ẹ̀yin ò ní fẹ́yàwó oníyàwó ọlọ́run ò faramọ́ ká máa parọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọlọ́run ní kí á jìnnà sí ṣìnà lárúbáwá ń sá lọ lọ́wọ́ tí mo wà pé ẹ̀yin lẹ kọ́ wa bẹ́ẹ̀ pé ẹ̀yin ló jìnnà sí ṣìnà ọlọ́run ọ̀fẹ́ olè nígbà tẹ́ ń tún fún wa la gbọ́ pé olè ọ̀dà pé àwọn náà jìnnà sí olè jíjà pé ká má múrogún pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yin gan ẹ̀ ní múrogún pẹ̀lú ọlọ́run ká sì mọ́ sáré ayé ká gbàgbé ọ̀run rọ́bà náà àti iná fídú nìyá pé bá a ṣe ń tọrọ ayé o ká máa tọrọ ọ̀run náà ká má fi ayé wa bọ̀run wa jẹ́ a nígbàgbọ́ pé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹ sì ṣe pẹ̀lú wa gbogbo àwọn kinní ìsà ǹjẹ́ ẹni á mọ̀ mutí àwa ti lọ bí màlúùdìnà bí ìkan rí tá àfáà tó pè wá nígbà tí ó jáde ta tó sọ̀rọ̀ èmi ò gbóòórùn kankan bí èèyàn mu gbogbo ilé ayé ìtàn bá bá ń sọ̀rọ̀ n ò gbóòórùn ọlọ́run ò fún mi lóòórùn gbígbọ́ àwọn ọmọ tá a jọ lọ wọ́n sáré di ọ̀fọ̀ di mú kí ló ṣẹlẹ̀ wọn ni àfáà tó wá kí wá ó ti yóò fa ó yó kìí ṣe ọdún ìmọ̀ sọ o kìí ṣe ọdún tó súnmọ́ yìí o mò ń sọ̀rọ̀ bíi 20 years ago ó ti yó ọ̀gá ẹ̀dẹ́ ti yó tọ̀ onígbò oníkápáàkì sí oníkápáàkì sálẹ̀ ń bẹ̀ o ìsàlẹ̀ tí wọ́n nà ká sí fún wa náà lágbàdo dìkejì tá a fi lọ lé wa àwọn ọmọ pé irú àwọn èèyàn báyìí ni iṣẹ́ yìí ọmọ páwọn àfáà tán mutí wọ́n sì sọpọ́ tí ọ̀dà wọ́n ń fọtí ló ṣẹ́ bí èèyàn bá kírun lẹ́yìn ẹlòmíì báyìí tá a bá fẹ́ kírun wọ́n léèyàn ó dà níyàn pé òun fẹ́ kírun láwòkọ́ṣe ìmáàmù ni ìta àtúlẹ́yìn rẹ̀ ti yó náà àfáàní sọ fún wa pé ká lélé ayé àfáàní sọ fún wa pé ká sáré ibo lẹni a sáré lọ tí ẹ fẹ́ sáré wọ sáré ni àfáàní sọ fún wa ká sáré ẹsẹ náà sọ fún wa ká sáré bó la sáré lọ sì sọ fún wa ká fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́run ẹni tó ní a sáré gan ti sáré àbẹ́ni tó léèyàn sáré gan ò ti sáré ogun ò ti fò bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ wá sí àfáà tó níyàwó méjì àtàfáà tó níyàwó kan níbi tó ti ń túmọ̀ sí náà sùn lásàwárùbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kù tí kálukú ọmọ tú fún wa opinion yìí ti ń wọnú tẹ̀ǹtú ẹ ti rí náírà yé èyí lẹ súnmọ́ àwọn olóṣèlú yìí àmọ́ tẹ̀ ń bá wọn sọ ayé bàjẹ́ tán tó bá ti kanlẹ̀ àgbọ̀n kankan mọ́ èyí lẹ ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn tí ń bàlú jẹ́ advice wo lẹ ń fún wọn ẹ wá ń bọ́ sórí afẹ́fẹ́ báyìí ẹ wá ń sọ̀rọ̀ èmi ò lẹ́ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ o gbogbo yín kọ́ ni mò ń bá wí o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bá àfáà jẹ́ ẹ̀yẹ conscience yín wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa wò pé ipa wo lẹ kó níbi táwùjọ dé dúró yìí ṣé ẹ kópa rere ni àbẹ́ ẹ kópa burúkú ṣé ẹ wà nínú àwọn tó mú wa dépò yìí ni àbẹ́ ẹ wà nínú àwọn tó sáré kí ìṣẹ̀lẹ̀ láabi tí ń ṣẹlẹ̀ kó má máa ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ bìrà yín ná ẹ bá ti wá bìrà yín tán ẹ wá wò pé bó ni aburú yóò ṣe ní máa ṣẹlẹ̀ tí ò ní máa tẹ̀síwájú. Number 1 ó ní pé iṣẹ́ kí ni iṣẹ́ yín sà wọ́n ń kéwú ní Saudi wọ́n ń kéwú káàkiri àgbáyé iṣẹ́ kí ni iṣẹ́ yín gan-an iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà mo rò pé iṣẹ́ tíṣà gangan ni àfáà tí ò nílé kéwú tí ọlọ́mọ tí ń kọ́ ń kéwú tí ó bá jẹ́ pé iṣẹ́ tíṣà níṣẹ́ yín èló ni wọ́n ń san fún àwọn ọmọ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ń kọ́ ń kéwú wọn ò ní sanwó ọjọ́ wòlímọ̀ lẹ́ẹ̀dùn ó dè ó dijọ́ wòlímọ̀ nítorí ọjọ́ wòlímọ̀ ìní máa jẹ́ káàfà òkun kọ́ jẹ́ onísùúrù yóò máa kọ́ ọmọ lọ nímúra di pé ọlọ́run ó san òun lẹ́san yóò wá máa ṣe sùúrù dijọ́ tọmọ bá mọ kéwú ọjọ́ wòlímọ̀ ni wọ́n wà ní wọn mú owó gbá owó àwo tá à ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́jọ́ pàáfà ní ṣe wòlímọ̀ fún iṣẹ́ àkọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé a gbà pé iṣẹ́ àkọ́kọ́ nù gbogbo àwọn àfáà ńláńláńláńláńlá tẹ́ ẹ máa dáko tẹ́ ẹ máa ti orúkọ wọn síwájú
tó yẹ pé bẹ́ẹ̀ so mọ́ wọn bí ẹ̀ so mọ́ wọn bí èwo ni ọkọ máa ń kéwú nínú wọn? Èwo ni ọkọ máa ń kéwú? Èwo ló jẹ́ pé iṣẹ́ ká máa ṣiṣẹ́ fáwọn ẹni bí iṣẹ́ ká máa ṣiṣẹ́ fún mo fẹ́ dájọ́ lẹ̀ o àrí nǹkan mọ́lẹ̀ kérò pọ̀. Èwo ló jẹ́ pé iṣẹ́ tí ẹ fi lè ròyìn ẹ̀ nìyẹn tí ọkọ máa ń kéwú nínú gbogbo wọn. Ìyẹn ló ń sọ fún wa pé iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà gangan ó ní kó jẹ́ ẹni tí ọkọ ọmọ ní kéwú. Àmọ́ àwọn àfáà ńláńlá kódà tí wọ́n jẹ́ ìmáàmù tán tún ṣe wáàsí kiri gbogbo àgbáyé lónìí nílẹ̀ Yorùbá yìí náà ni kódà tí ó jìnnà síbi tíṣẹ̀lẹ̀ tó yẹ pé wọ́n tún kọ́ ọmọ kéwú dì sí. Àmọ́ àwọn àfáà tó yẹ pé the same state ni pẹ̀lú bí tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n sì lè ṣe wáàsí throughout 30 days láì tó sì jẹ́ pé wọ́n sì tún kọ́ ọmọ kéwú dì sí. Number 1 wà ní pé àwa tá à ń kọ́ ọmọ kéwú kí là ń kọ́ wọn o? Àwa tá à kọ́ ọmọ kéwú kí là ń ṣe? Bẹ́ẹ̀ ni àfáà tó dúró tán tí yan náfìlà lóru àsìkò gba náfìlà lóru sẹ́rẹ́ lòmíì kí ló dé tó ń dáhùn gbà wọ́n pé ọ̀la àfa? Ṣé òfin Nàìjíríà sọ́tako babaláwo ni? Òfin Nàìjíríà sọ́tako oníṣègùn ni? Jẹ́ babaláwo náà, jẹ́ oníṣègùn, jẹ́ tó bá fẹ́ jẹ́. Àbí ta ló sọ fún ọ pé gbogbo oníṣègùn pààtì èèyàn ni wọ́n ń lò? Ta ló sọ fún ọ pé gbogbo babaláwo pààtì èèyàn ni wọ́n ń lò? Tí ẹ̀ gan wá burú gan ju tó oníṣègùn lọ, ó burú ju tó babaláwo lọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń jáde yìí wọ́n ń jáde lójú ayé ni o, wọ́n mọ̀rìn àjò tí wọ́n rìn lẹ́yìn o lórí àwọn ọmọ tá à ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde lójú ayé tí ń jáde tẹ́ ń rí tí ń sọ̀rọ̀ pé tí ń sọ̀rọ̀ oríṣiríṣi mi dákọ̀ ẹnìkankan o, kódà bí mo ṣe ń sọ yìí mi mẹ́ni kankan nínú wọn. Gbogbo àwọn tó jáde pátápátá kò sí èyí tí mo bá ṣe láàbì kankan lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n mò ń sọ fún wọn kán yẹ conscience wọn wò. Nínú àwọn tó sì ń jáde yìí àwọn tí ó jẹ́ pé àwọn náà ń ṣe irú tá à ń sọ ìwà bẹ́ẹ̀. Ṣùgbọ́n bọ́rọ̀ yìí ti wá bójú kẹ̀kẹ́ yìí tí wọ́n bá jáde ayé òní kí ló dé tí wọ́n jáde ni wọ́n fi jáde. Islam yìí ṣẹ̀sìn àbùkù, Islam yìí ṣẹ̀sìn yẹ̀yẹ́, Islam yìí ṣẹ̀sìn tí wọ́n fi wọ́lẹ̀. Ẹ̀sìn Ọlọ́run ni, kò ṣẹ̀sìn téèyàn tiẹ̀ lè fi wọ́lẹ̀. Ọlọ́run nìkan ló lágbára lórí ẹ̀sìn. Nígbà èèyàn bá dọ́dọ̀ rẹ̀ ó ní ọ̀yọ́ ilé ìsọ̀nù ìní ọ̀yọ́ ilé ìsíbì ó ní àjọkẹ́ ayé lòun àṣàkẹ́ ọ̀run. Sáà tí ń kírun torí ká lè lówó ní báyìí? Sáà tí ń sàfà torí ká lè kọ́ mansion? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Bẹ́ẹ̀ sì ń jáde ẹ máa yẹ̀rí ọkàn yín wò. Tí n bá ní sọ ìrírí mi nípa irú nǹkan báyìí òun ló jẹ́ rẹ́rìn gbà mú dé. Ẹ̀hàn pé mo ní àfáà ni mo kọ́kọ́ mú ó sì kù tí mo fẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ n fi tàwọn àfáà lè bá wọn. Ẹ má bínú o, gbogbo yín kọ́ ni ó dùn mọ́ o, inú òbí ẹlòmíì yóò rò pé òní mo bá wí ìwọ kọ́ o. Níta ní kémi ọsọ mo sọ ìdí èèyàn kankan lẹ́mi o, ìdí èèyàn kankan lẹ́mi. Ṣùgbọ́n mo mọ̀ pé ní tí mo sọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ tó bá wí bẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run ó dàbí ẹ̀dá ni tó lè ní òun ó sì ṣèdájọ́ gbogbo àwọn tí ń lo páàtì èèyàn tí wọ́n fi bóyá wọ́n fi sọṣẹ́ fún tí ìwẹ̀ ni àbí wọ́n fi ṣẹbu fún tí ìfọ́ nǹkan mu. Òun ó sì tásìrí gbogbo wọn síta jọ. Ẹ̀rí ẹlòmíì tẹ́ ń kó bẹ́rẹ́ fún wàláhì èèyàn ọ̀họ̀ dànù ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Tó bá ní kí gbogbo ẹni tó ti lo ìka èèyàn kíka ó yọjá jùdí lójú wọn. Ẹni ó bá ti lo orí èèyàn rí kórí ẹ̀ ó di méjì, ẹni ó bá lo apá èèyàn rí kápá àwọn yọ jáde. Kẹ́ ẹ wá tún mọ́ kọ́lọ́run tún wá mọ́ fi tẹ́ńtólò gangan hàn. Kọ́ mọ́ fi tẹ́ńtólò gangan hàn. Ẹ̀rù ọ̀bẹ lòmíì tó rò pé bàbá àwọn wà nù sàárè tó rò pé ìyá àwọn wà nù sàárè nígbà ó bá rí pé ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí òun ló ti lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn. Nígbà ó bá rí pé ẹni tó ń lọ bá ló lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn. Báwọn afá sọ fún wa àwọn náà sọ fún wa náà wọ́n ní ta ni ó kí n lọ jẹ́
ò mọ bí wọ́n ṣe ń wẹ̀kú àfáà náà lọ bá kọ́ bọ́ wẹ̀kú rẹ ní ọmọ òwò bàbá rẹ ní òwò ìyá rẹ nínú ẹ tó súnmọ́ jù tó yẹ kó wẹ̀kú wọn lọ́mọ lọ́yẹ kó wẹ òkú kí ọkọ wẹ òkú ìyàwó rẹ tó bá jẹ́ pọ́lọ́ ní kó rí bẹ́ẹ̀ kí ìyàwó wẹ òkú ọkọ kọ́ mọ́ wẹ òkú àwọn òbí torí pé yóò lè pàṣírí wọn mọ́ àìmọye àwọn tẹ́ ń lọ bá pé bá a wẹ̀kú bá a sílé bá a ṣe ẹmọ tó ti ṣẹlẹ̀ ẹmọ tó ti ṣe ara sí àwọn àfáà náà ni ẹ lè ṣe léyìn náà fún wa kódà kẹ́ ẹ máa cháàjì wa kò sí tó burú ń bẹ̀ kẹ́ ẹ máa cháàjì wa ká máa sanwó fún yín kò sí tó burú ń bẹ̀ abẹ́ wa ti pọ̀ jù náà tí àwọn èpò fi wá wọnú àlìkámọ̀ tó báyìí tí wọ́n fẹ́ bà wọ́n tó dáa jẹ́ pátápátá àwọn àfáà gidi ń bẹ lórílẹ̀ fa àwọn tẹ́bi ò ní pa débi ìjẹkújẹ àwọn tí òtútù ò ní mú débi ìwọ̀kuwọ̀ aṣọ àwọn tí wọn ò ní ranjú máa fẹ́ ayé débi pé wọ́n bà ọ̀run wọn jẹ́ wọ́n ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n á ti wá ṣe báyìí ọkọ̀ tó pajá àjàlá ó ti pọ́kọ̀ àjàlá mọ́lá wọn lọ́kọ̀ wò lájá pàǹtà bẹ̀rù ọlọ́kọ̀ àjàlá ni báwọn àfáà náà bá ń bára wọn sòdodo ọ̀rọ̀ láàrin ara wọn ẹ̀já jìnnà sílé ẹ̀já jìnnà sí tọ̀hún ẹ̀já jìnnà sílé yóò dìjà ni ọ̀rọ̀ burúkú ni táàbò orí social media wọ́n gbẹ̀gbẹ̀ social media láti mọ yàkàyàkà ara wa táàmọ̀ sọ̀rọ̀ burúkú síra wa ẹ káàbọ̀ ọ̀rọ̀ àwọn àfáàní Abdulrahman àwọn kan ní àfà Abdulrahman ṣé ẹ máa dúró ẹ jẹ́ kọ́kọ́ mú Afsọ kí n tó mú Abdulrahman ṣé ẹ máa dúró Afsọ tó tún kú lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ máa dúró Afsọ tó ń kú lọ́wọ́lọ́wọ́ báyìí ní obìnrin ẹjọ́ ní ọkùnrin ẹ̀yin náà ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ á máa ṣọ́ra wa o ṣe rí ojú tá à ń wò yìí àti inú ó jìnnà síra wọn ó jìnnà gan ẹ̀dá dẹ̀ burú ẹ̀dá le gbogbo ibi tá a bá ń lọ ẹ jẹ́ á máa sọ bí a bá ń lọ ẹ má jà á máa rìnrìn àánú má dárò ẹ̀dẹ̀jà ṣọ́ra fọ́rẹ̀ orí social media Facebook ní TikTok ní Instagram ní gbogbo X ní gbogbo tí ń jọ̀rẹ̀ orí social media ẹ̀dẹ̀jà ṣọ́ra fún ẹ̀dàkùn àní ẹ má ṣọ̀rẹ́ wọ́n ti tan ọ̀pọ̀lọpọ̀ èèyàn pa látara ibi tá a wà yìí àwọn àìmọye àwọn èèyàn ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí Afsọ ló ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí jẹ́ kí ti Afsọ hàn ní pé a kìí pẹ́ délé a máa wálé àìmọye àwọn tí a ti ṣe à ń wá fún tó jẹ́ pé wọ́n sì ti lọ tá a lè rí mọ́ tá a kàn máa wá wọn náà ni látara rúrin báyìí ni o àwọn èèyàn báyìí pọ̀ lókè pẹ́ o àwọn èèyàn báyìí pọ̀ gan o wọ́n bẹ gan o yorùbá àwọn Afsọ now Abdulrahman ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde láti sọ̀rọ̀ lẹ́nu they are trying to be careful but mo wá fẹ́ educate wọn ni màá fi kó yòókù mọ́ra àwọn ìtókù tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó bá wà nílé ẹjọ́ a lè sọ ń pa ẹ̀ bá a sì sọ ń pa ẹ̀ ni ó yàtọ̀ sí tá à ń sọ kó tó délé ẹjọ́ tọ́rọ̀ bá ti wà nílé ẹjọ́ a gbọ́dọ̀ mú ìdájọ́ wá mọ́ nítorí pé a ti kó sọ́dọ̀ ẹni tí ó dájọ́ ṣùgbọ́n a ní àǹfààní torí pé ìkànnì àwọn àfáà wọ́n ń try láti report tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ wọ́n wá débì kan wọ́n wá dákẹ́ mo rò pé nìkan sí wọn lẹ́pẹ́ kí wọ́n má sọ pé Abdulrahman wọ́n wá sọ kankan wà náwó olóhùn fẹ́ sọ̀rọ̀ wọ́n wá ẹnìkan wá yín wọn lẹ́ẹ̀kan lọ́kàn má sọ no exceptional cases òun ni adájọ́ máa ń sọ pé
ìta sunday ẹjọ́ yóò gbọ́dọ̀ jáde ta o adájọ́ dẹ̀ máa make categorically ni ó máa sọ tí adájọ́ wà lè sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn nírú mátà yìí àyàfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó máa hurt investigations tí wọ́n ń ṣe lọ́wọ́ ó máa affect ẹnu tádájọ́ bá fi sọ bẹ́ẹ̀ yẹn a jẹ́ pé tọ́rọ̀ yẹn bá jáde bóyá èèyàn kan wà tí wọ́n ń trace náà sì láti mú bóyá ó sọ orúkọ èèyàn kan tí wọ́n fẹ́ kó jáde síta tí àwọn ọlọ́pàá ó fi débẹ̀ tàbí ẹgbẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ni adájọ́ lè sọ irú nǹkan bẹ́ẹ̀ but this particular matter adájọ́ ò sọ categorically pé ẹ gbọ́dọ̀ sọ nípa ọ̀rọ̀ ìmọ̀ o tó bá là gbọ́dọ̀ sọ nípa ìmọ̀ àní sọmọ but adájọ́ bá sọ bẹ́ẹ̀ we have the right to report the court to the world. How do we report the court? Bá ṣe máa report ni ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ lágbájá àti lágbájá ó wáyé lónìí nílé ẹjọ́ báyìí lábẹ́ onídàájọ́ báyìí nígbà tí lágbájá dé báyìí òun àtàwọn báyìí agbẹjọ́rò báyìí ló ṣojú fún un agbẹjọ́rò báyìí ló dúró fún àwọn ẹni báyìí náà ìyẹn quote both sides at the end of the day a lè mẹ́nubà díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ àní wọnú ẹ̀ tán a wá gbọ́dọ̀ padà lọ síbi tádájọ́ bá sọ a gbọ́dọ̀ quote adájọ́ a dẹ̀ gbọ́dọ̀ quote ọjọ́ tí wọ́n á tún gbé ìdájọ́ yẹn padà ọjọ́ tí wọ́n sún ẹjọ́ yẹn sí a gbọ́dọ̀ quote ẹ̀ so bá ṣe lè report court nìyẹn so ìdí nìyẹn tó yẹ pé tá a bá ti ń lọ nísìnyí tí mo ṣe mú eléyìí wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló ń kú tó bá ti délé ẹjọ́ ìjìjàgbara wa kì í ṣeé ṣe mọ́ ṣùgbọ́n nítorí pé ẹ̀kọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ ni a kọ́ iṣẹ́ tí àwa dẹ̀ mọ̀ tí Ọlọ́run fẹsẹ̀ wa lé nìyẹn kì í fún wa ní àǹfààní láti gbà fún ẹnikẹ́ni láti tẹ ẹjọ́ tí a bá ti gbá mú rì tó bá délé ẹjọ́ ẹ̀yin náà dẹ̀ rí pé tẹ́ bá fura ó máa ń fún wa ní àwọn àṣeyọrí lóríṣiríṣi pé ẹjọ́ dé ilé ẹjọ́ àsìkò yẹn ní gbogbo àwọn mídíà wọ́n máa relax both print and broadcast and the new media they will relax wọ́n á ní ó ti délé ẹjọ́ ok nígbà tó délé ẹjọ́ tẹ́ ẹ̀ fún aráàlú ní update mọ́ nípa rẹ̀ báwo ni ilé ẹjọ́ ò ṣe ní ṣe tó wù ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe lórí social media gan ó máa ń ní effect lórí ẹjọ́ effect tó máa ń ní ni pé àwọn adájọ́ directly or indirectly àwọn náà lè need àwọn nǹkan kan látara nǹkan tó bá jẹ́ background information stand give lórí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ yẹn but a gbọ́dọ̀ preempt adájọ́ àbí ká sọ tádájọ́ bá give standing order wípé ká má sọ a gbọ́dọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé òfin tó gbé kalẹ̀ ṣùgbọ́n òfin yẹn sọ pé ká má sọ̀rọ̀ nípa ìmọ̀ rárá tó bá yẹ pé ká má sọ̀rọ̀ nípa ìmọ̀ rárá ni a jẹ́ pé ká má gbà pé ẹjọ́ tó bá ti délé ẹjọ́ ó ti wó nìyẹn. We are the fourth realm of the estate. We have the power under the Constitution of Federal Republic of Nigeria to report the cases in the court, to report whatever cases that is going on in the court, be it celebrated case or uncelebrated case. This particular case is a celebrated case. It has to be reported to the society. They need to know update. They need to know what next. Ìgbà táwọn yẹn ń report lẹ́ẹ̀kan gan tí mo gbọ́ ẹkúṣẹ́ takuntakun. We cannot come to Ilorin now, but next adjournment we might be there. Next adjournment yẹn, it was not mentioned nínú report wọn pé ọjọ́ báyìí ni o. Meanwhile, the case wọ́n kàn lọ gbé lọ sí magistrate court ni. The magistrate court does not have power over this particular case. They will take the case out of magistrate court because it is a murder case. Tá bá gbé murder case lọ sí magistrate court, adájọ́ magistrate court ò láṣẹ láti ó kọjá jurisdiction láti sọ pé
ẹ tú ẹni ilẹ̀ àbí ẹ má tú sílẹ̀. So any criminal case tí wọ́n bá ti gbé lọ síwájú magistrate court, there is no doubt about it, that particular suspect is going to prison that day. Nítorí pé wọ́n á nìkan lọ tọ́jú ẹ̀ pamọ́ ni. They are waiting for government, Kwara state government. The whole world, we are waiting for Kwara state government now. DPP, Director of Public Prosecution. Oni DPP under Ministry of Justice. Kí náà máa gbé jáde? Wọ́n á gbé advice jáde. Inú advice yẹn ni ó ti jáde bóyá Abdulrahman lẹ́jọ́ jẹ́ àbí ò lẹ́jọ́ jẹ́. Irú ibẹ̀ yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń lọ kọ́nà ẹjọ́ tó fi máa ń dàrú nígbà míì tá a sọ pé ọlọ́pàá dẹjọ́ nù, ọlọ́pàá dá kéèsì rú o, adájọ́ ò dájọ́ dáadáa o. Adájọ́ yẹ bó ṣe wulẹ̀ kó ní interest tó nínú mátà yẹn. Nǹkan tó bá jáde ní DPP, Director of Public Prosecution, òun ló máa lọ sí High Court. N tó máa jáde ń bẹ̀rẹ̀ tó bá sọ pé ó lẹ́jọ́ jẹ́ o, kò ní padà kíní yẹn ò ní lọ sí Magistrate Court mọ́. It's going direct to High Court. High Court yẹn náà ti máa ṣẹjọ́ lọ nítorí pé criminal matter ni. So tó bá jẹ́ pé wọ́n sọ pé kò lẹ́jọ́ jẹ́ o, tí wọ́n bá ti gbé kíní yẹn wọ́n á gbé padà sí Magistrate Court. Next court tó bá wá báyìí tí wọ́n bá ní ò lẹ́jọ́ jẹ́ wọ́n á kàn dànù ni. Number 1 yẹn. Number 2, tí wọ́n bá tún wá ló lẹ́jọ́ jẹ́ tí wọ́n wá change ẹjọ́ yẹn bóyá from criminal tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́. Mi fẹ́ go deep into that. Tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́, wọ́n á wá gbé padà sọ lọ sí Magistrate Court yẹn. Magistrate Court wá lè máa ṣe lọ. Bọ́ ẹjọ́ apààyàn, ẹjọ́ ó pààyàn ni bí irú eléyìí, that is murder, which is different from manslaughter, as you know. Ẹni tí wọ́n fi manslaughter gbé ó pààyàn ni, ẹni tí wọ́n fi murder gbé pààyàn náà ni, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. I don't want to go deep into that. So tí advice la máa ń pè náà máa ń pè tó bá ti wá jáde ní DPP, Department of Director of Public Prosecution under Ministry of Justice ló máa ń wà ní gbogbo state. Ni mo tẹ́ bá rántí mo sọ̀rọ̀ kan fún yín, mo ní justice tá a sọ yìí ó depend lórí state kọ̀ọ̀kan. Ṣé wá rí ẹni tí criminal kì í jẹ́wọ́ o, go and note that today. Criminal kì í jẹ́wọ́ o, criminal kò kì í jẹ́wọ́ o. Ó dìgbà tó bá bọ́ sọ́wọ́ ẹni tó dáa mọ̀ pé criminal ni, ẹni ẹ lè má rírí, wọ́n lè má pàdé rí, but àwọn tó ń ṣerú iṣẹ́ yẹn, àwọn ọlọ́pàá àti Ọlọ́run ní káwa náà bóyá torí láì tá a tọ̀ àwa náà máa ń Ọlọ́run ṣàánú àwa náà díẹ̀, but pé criminal will come out for you bóyá ẹ̀nà ni ẹ̀fọ́ gidi lórí ẹ̀sìn kìíní kan ni. No, criminal kì í jẹ́wọ́ o. Do you know why? A criminal will protect kí ni a máa ń pè wọ́n náà, accomplice àbí nǹkan. Criminal will protect some of his accomplice tó mọ̀ pé wọ́n ní owó. Tó bá jẹ́ pé ó ta orí yẹn fún èèyàn kan tó dẹ̀ mọ̀ pé ẹni tó ń ta orí yẹn fún ó lówó gan, ó lè gbà ó ńlẹ̀, ẹni ọ̀rọ̀ àmọ́ gbóúnjẹ fún prison o. Ní mẹ́ni yẹn yóò léèyàn kan tí ó máa rán sí tí ó lọ́ mọ́ gbóúnjẹ fún. Wow. Ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán. Ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán kí n analyse nǹkan pè ní prison àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ gbúrò gbọ́. Ẹ yẹ ṣáà ẹ subscribe sórí YouTube mi, Oriyomi Hamzat Rescue Mission. Oriyomi Hamzat Rescue Mission. Torí Rescue Mission ni mo fẹ́ fi ṣe. Ẹ subscribe sórí YouTube yẹn. Ẹ jẹ́ wọ́n tú mi lẹ̀ tán. Ẹ gbúrò gbọ́. Criminal ò ní jẹ́wọ́ ẹni tó bá jẹ́ gbòógì, bóyá èèyàn ńlá kan ni, bóyá olówó kan ni, bẹ́ẹ̀ bá palẹ̀ pa tọrọ mọ̀ pé ní ọ̀yọ́ jáde nínú problem yẹn. So I don't blame police. Àwọn kan blame ọlọ́pàá pé wọ́n sáré rọ́ṣẹ̀ lọ ilé ẹjọ́, but it does not stop the investigation. Wọ́n tún máa ń mo ti gbàgbé orúkọ tó máa ń pè é,
wọ́n máa ń fi charges kúnra wọn tẹ́jọ́ bá ń lọ lọ́wọ́ wọ́n tún lè hard èèyàn mọ́ wọ́n tún lè má àwọn yòókù ẹni tí wọ́n bá mú náà kó affect ẹjọ́ yẹn wọ́n á tún kó wọn pọ̀ náà ni. So then ariwo pọ̀ jù lórí mátà ìdí kan máa tètè rọ́ọ̀ṣẹ̀ lọ. So gbogbo tẹ́ ẹ̀rọ yẹn mi náà rò bẹ́ẹ̀ má jà á sọ ẹ̀dẹ̀ má jà á sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣẹ́ẹ̀tì gẹ́tẹ̀ èèyàn máa ń dẹ tàkúté yẹn ni ẹjẹ́ á dẹ tàkúté yẹn ẹjẹ́ á dẹ díẹ̀ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ á padà sọ fine wọ́n ti sáré rọ́ọ̀ṣẹ̀ wọ́n ti gbé e lọ lẹ́jọ́ àwa yìí ti mú yàn rí kìí ṣe mùsùlùmí tó bá ń ṣe mùsùlùmí ó ń ṣe lábẹ́nu ni tó bá ń ṣe kìrìsìtẹ́nì ó ń ṣe lábẹ́nu ni a ti mú un tá a sì gba báàtì yẹn mọ́ lọ́wọ́ tá a sì lọ wú ẹ̀yìnkùlé rẹ̀ tá a tún wú àwọn nǹkan abátẹlẹwọ́ abórí èèyàn á kó gbogbo ẹ̀ a dẹ̀ mọ ibi tá a gbé lọ́ngbà yẹn nígbà tí ó padà jáde àwọn tó pàdé ẹ̀ náà wọ́n sá ní kó wọn mọ́ rìn síbi tó rí Yọmí ó ti rí òun ló ṣe kú òun bàdàn nígbà yẹn wọ́n ní waste product ni wọ́n ní waste product ni páàtì ara èèyàn ìní gbàgbé ọ̀rọ̀ láìláì ìmọ̀ sọ̀rọ̀ tó dùn mí a ṣe wàhálà gan ká tó rí mú a ṣe wàhálà gan wọlé later nígbà tá a rí pa parí iṣẹ́ tán àti ambush àti capture àwa communicate àmọ̀tẹ́kùn try wọ́n cooperate with us bá a ṣe gbé nìyẹn at the end of the day àmọ̀tẹ́kùn kọ́ ló ṣe kéṣe àmọ̀tẹ́kùn kọ́ ló sọ pé waste product ni o àwọn kan ṣá sọ pé waste product ni. Now ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nìyẹn àti ilé ẹjọ́ ìdí tí mo fi sọ àwọn eléyìí mo fẹ́ sọ ibi tẹ́ kíyèsí ni o àwa tá a jẹ́ àfa tá a fẹ́ wẹ ìjà àfa wa mọ́ tá a fẹ́ kó ọkùnrin òkú èrìgì yóò bìlà orí social media ẹ̀kọ́ ní ibi tẹ́ wà o bẹ́ẹ̀ ni DPP Ministry of Justice Kwara State advice yẹn ni kó tètè jáde tá advice bá ti jáde yóò lọ sí high court wọ́n á fáìlì mátà ẹ̀ síbẹ̀ a mọ̀ ṣe mátà lọ ṣe rí kóòtù tí wọ́n gbé lọ yìí wọ́n ti gbé lọ kóòtù torí murder case ni ó wà ní kóòtù lóòótọ́ wọ́n ti lọ já síbẹ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n ẹjọ́ ò ti bẹ̀rẹ̀ àwọn tá a tún pursue mátà ẹni tó bá fẹ́ pursue mátà kò ń rojú o kò ní rojú owó kò ní rojú àkókò yóò dẹ̀ ready láti fi gbogbo nǹkan rẹ̀ láti make sure pé n tó ń pursue yẹn ń pursue ẹ̀ our eye must be on the ball whatever happens they will discourage us they will insult us they will try to buy us please ẹ má jà dáhùn ẹ já máa wo ibi tá à ń lọ nítorí pé ẹjọ́ máa ń pẹ́ o ẹjọ́ máa ń pẹ́ gan-an yóò kàn pẹ́ for nothing yóò bá súyàn pé ajá tún wá nǹkan míì ṣe no bẹ́ẹ̀ bá ṣe ń wá nǹkan tuntun ṣe ká máa pọ̀ ṣù tó wà nílẹ̀ náà bá a ṣe máa ń ṣẹjọ́ nìyẹn so mi ò blame ọlọ́pàá ṣiṣẹ́ wọn dáadáa ṣe báwọn náà wọ́n ṣàjárí gbogbo kínní kò sáàṣì sìfìlíà náà ló padà gbogbo ẹ̀ jáde ọlọ́pàá ni a lè kò sí perfection nínú ìjọmọnìyàn kọ́lọ̀ tún wá ṣe ẹ kàn wo ẹja máa follow wọn báwa ṣe ń follow wọn ìná à ń ràn wọn lọ́wọ́ náà ni bá a ṣe ń follow wọn back to back à ń ràn wọn lọ́wọ́ náà ni bóyá pressure ti pọ̀ lórí àwọn ọlọ́pàá yìí pressure ti pọ̀ lórí wọn kọ́ọ̀lù yẹ́ra díẹ̀ nìkan ń máa jẹ́ kí ọlọ́pàá tètè ti matter sí court tí pressure bá ti pọ̀ lórí wọn tẹ́lẹ̀ pè bíi nìkan tí wọ́n rán wọn létí oore táwọn ṣe fún wọn rí tí wọ́n ń fi oríṣiríṣi nǹkan wọ́n máa ń tì sí court so àmọ́ ìpè táwọn ọlọ́pàá ti gbà bóyá fọ̀ ni fún Abdulrahman ni àbí against Abdulrahman we don't know ntẹ́mi sámọ̀ ni pé ọlọ́pàá ó ti gba ìpè ọlọ́pàá ò dẹ̀ fẹ́ ẹmọ tí kéèyàn máa play ball kí ball máa dùn kẹ́nìkan gègé kí wọ́n á pass ẹnìkan kọ́ wá wò pé kò nítorí mi bàjẹ́ mọ́ kó bá mi ẹ pass ẹlòmíì ọlọ́pàá máa ṣe bẹ́ẹ̀ wọ́n yà sáré tì ilé ẹjọ́ ẹ máa bá ilé ẹjọ́ fà gbogbo investigation tẹ bá ní kọ́lọ́pàá máa ṣe lẹ́yìn tó wà ilé ẹjọ́ wọ́n sì lè ṣe ẹ má rò pé kò ní ṣe investigation náà wọ́n sì lè ṣe ṣẹgbọ́ now Ìlọrin Ìbàdàn wọ́n ní Ìbàdàn ni wọ́n ta orí sí àwọn kan wá kígbe Ìbàdàn wọ́n torí sí kí ló fọ́ ní sí yín bẹ́ẹ̀
I won't argue that. Wọ́n ń rà á, wọ́n ń tà á. Ìtì pa mí lẹ́rìn nìyẹn pé o láti jó lókìkí ọmọ ni ọmọ tí wọ́n pa yìí o. Èmi ìyá àwọn tí wọ́n pa lójúmọ́ ni. Èmi ìyá àwọn tí ń rorí lójúmọ́ ni. Àwọn tí wọ́n ó dojú agbo tẹ́ẹ̀mọ́ ti àgàdànù sọ́tún sósì. Ẹbu tí wọ́n ti gún orí mọ́ wọn ti tọ́ láwọn tó kù nílé. Rádaràda. Ọlọ́run máa ṣọ́ wa. Ṣé wá rí kọ̀ọ̀kan tá a bá gbámú báyìí? Ẹ má jà jùlẹ̀ o. Ẹ jẹ́ á máa ṣe ká fi máa kọ́ àwọn yòókù lọ́gbọ́n ni o. Gbogbo ẹni tí ń pé kí wọ́n gbé kí wọ́n tì mọ́lé kí wọ́n pa kí wọ́n ṣe ẹ̀rù ń bẹ̀ lómi ìkọ́ tó kọ́ mọ́tò kó tó dákọ̀ ọ̀hún ni o. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jà fílẹ̀ ni o. Kò ń ṣe pé eléyìí kò ń ṣe pé ètò ṣẹlẹ̀ lọ fáàjò ní náà nǹkan bí kan ṣẹlẹ̀ lọ fáàjò ní. Àwọn pé wọ́n torí sí Ìbàdàn wọ́n á ń jọ àwọn èèyàn lójú kọjú mi lójú o. Ṣé Ìbàdàn wá jẹ́ ìlú kan? Ṣé Ìbàdàn jẹ́ ìlú ọmọ Ìbàdàn ni? Ṣé Ìbàdàn jẹ́ afẹ́ búbàdàn o? Ẹ mọ̀ búbàdàn wọ́n lọ mọ tó orí tó fi ń búbàdàn Ọlọ́run bọ̀ yanjú ẹ̀ bí ọ̀bà sẹ́bì rẹ̀ ń bẹ̀. Àwárí ìlú tí ò sí Ìbàdàn, àárí ìran tí ò sí Ìbàdàn, gbogbo nǹkan ló kún Ìbàdàn. Wọ́n ń ṣe wọ́n ń ṣe o wọ́n ń ṣe bá ló ń ta Ìbàdàn ó sì jọ àwọn èèyàn lójú pọ̀ ta Ìbàdàn ó lè ta Ìbàdàn mọ́ náà wọ́n rà ń bẹ̀ náà. Sẹ́yìn ti gbàgbé ni ṣe bí Ìbàdàn bí láti mú ọkùnrin kan tó pe rẹ̀ láàfáà bọ́ọ̀hù kànga tó gbẹ́ síwájú ilé rẹ̀ kí lorúkọ rẹ̀ sókèwé tó gbẹ́ wájú ilé rẹ̀. Ibi ìyá kan ló sunkún dọ́dọ̀ mi tó ní ọmọ òun o bẹ́ẹ̀ni dìndìnrín tẹ́ ní àìṣe ti mùsùlùmí o tó bá ti dọ̀rọ̀ kírísítẹ́nì o tó bá ti dọ̀rọ̀ mùsùlùmí àìdí pẹ̀lú wọn o èyí tó lọ́yẹ́ pọ̀nà ní ọgbọ̀n yín ẹnu gbòde. Ebi ìyá kan ló sunkún dọ́dọ̀ wa tó lòun wọ ọmọ òun láti tẹ̀sẹ̀ bọ́ community náà àjọkarabọ̀ tí bí wájú ilé bàbá òun ebínú sókèwé àfáà yẹn ni láti bá òkùtù ọmọ yẹn. Nígbà tí wọ́n gbé òkùtù ọmọ yẹn jáde tán wọ́n ti górí ẹ̀ wọ́n ti gápá wọ́n ti gó pọ̀lọpọ̀ nǹkan. Nígbà gbókùtù ọmọ yẹn jáde tán ti bí ọ̀pọ̀lọpọ̀ eegun apá eegun ẹsẹ̀ eegun orí oríṣiríṣi náà bá nínú kànga yẹn ní Ìbàdàn bí náà nìyà. Ìbáwọn àfáà yẹn náà wà bí wọ́n wà nísìn. Síbẹ̀ ẹ ti gbàgbé tapẹ́tẹ́ tí wọ́n náà pa sọ̀fíọ̀ tí wọ́n náà ká orí mọ́ wọn lọ́wọ́ nínú mọ́tò ìbá àfáà náà ni. Ìkan ló lómi gbà kan báyìí náà síbá àfáà náà ni. Orí náà wọ́n ká mọ́ wọn lọ́wọ́ ńgbà náà. Ìwà ni wọ́n tà Ìbàdàn wọ́n tà sí Ìbàdàn. Gbogbo àwọn ètí mo sọ sí Ìbàdàn ni. Ìwà tà Ìbàdàn tó ráyè ọjọ́ yín lójú. Àti kọ́ lọ́wọ́ ṣàánú wa. Kọ́ lọ́wọ́ ṣàánú wa. Kí a máa ṣègbìyànjú ní gbogbo bí agbára wa bá ṣe mọ níbi tá a bá mọ. Gbogbo àwọn tí mo kà yẹn wọ́n ń bẹ ní Agodi. Èmi Abdulrahman Oríyọmí Hamzat mo sì kópa nípa bí wọ́n ṣe dàgòdì. Àfáà sì ni gbogbo wọn. Tó bá ti dọ̀rọ̀ mùsùlùmí o kì í sọ̀rọ̀ àwọn yẹn sáàfáà. Àwọn tá a bá ti ká nǹkan bá mọ́ lọ́wọ́ wọn è sáàfáà. Iyì tí ń bẹ fáàfáà kò sí fún wọn mọ́. Àpọ́nlé tí ń bẹ fáàfáà kò sí fún wọn mọ́. Ọ̀wọ̀ tí ń bẹ fáàfáà kò sí fún wọn mọ́. Ẹnikẹ́ni tó bá wá ń sọ ńgbà náà pé àfáà lè ṣe báyìí sí ẹmúntọ̀ náà ẹ ti mọ́lé ara wọn ní. Ẹmú ẹ ti mọ́lé ara wọn ní. Omi tó ti yẹ ká máa bá àfáà ẹ̀ tá a bá ti bá ń bẹ̀ ẹ dákun ẹ pọ́n alé. Ẹ gbọ́ Ramadan ń bọ̀ yìí ẹ mọ̀ torí ẹ̀ pé ẹ̀ ní gbọ́rọ̀ àwọn àfáà mọ́. Ẹ mọ̀ torí ẹ̀ pé Ramadan lecture àfáà kan ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń kó get out ẹ bá àfáà kan gbé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jọ gbogbo àwọn àfáà ti dẹ́ni àbùkù no ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo àfáà ìṣẹ́ni àbùkù. Ṣé wá rí ẹjẹ́ á máa pín báyìí ẹjẹ́ á máa yá ibi tẹ́ ẹ bá ti bá àfáà
tí bá ń sọ ọ̀rọ̀ tí ò bá Kùránì mu, tí ń sọ ọ̀rọ̀ tó lè ba ìlú jẹ́, tí ń sọ ọ̀rọ̀ tó lè ba àwùjọ jẹ́, ẹgbẹ́ fún lápẹ̀lẹ́ àfàmọ́, tí ń sọ ọ̀rọ̀ tó tako Al-Qur'an Karim, tí ń sọ ọ̀rọ̀ tó tako hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Kì í sáfà ẹ̀kan lábùkù ẹ wọlé ẹ yẹpẹrẹ ẹ gbọ́ mi yé o. Ibi ẹ bá ti bá ẹni tó pèrè láàfà, ẹ gbàgbé ìmúra, ẹ gbàgbé dressing, ẹ gbàgbé orúkọ, ẹ gbàgbé gbogbo karamọ́ oríṣiríṣi. No, ibi tẹ́ ẹ bá ti bá ẹni tí ó pèrè rẹ̀ láàfà tí ń sọ ọ̀rọ̀ tí ò bá ń tọ́ wà nínú Al-Qur'an mu, ọ̀rọ̀ tí ò bá hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam mu, ọ̀rọ̀ tí ò bá ìjọmọlúàbí mu, ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ tí kàn ń dà lúrú nítorí àpò rẹ̀, ẹ kàn lábùkù kì í sáfà. Ṣùgbọ́n bí tẹ́ bá ti rí àfà, ó múra bí àfà, ìgbà tí ó tún wá lanu sọ̀rọ̀, ó tún wá ń sọ̀rọ̀ bí àfà, ẹ rí bẹ̀rù Ọlọ́run, ó ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Al-Qur'an, kò sọ̀rọ̀ fẹ́ẹ́nú, kò sọ̀rọ̀ ta ni ó mú mi, kò sọ̀rọ̀ tó lè bàlú jẹ́, kò tako ojú ọ̀nà Ọlọ́run. Ẹ dákun, ẹ pọ́n lé, ẹ pọ́n lé, ẹ yẹ́ ẹ sí ẹni Ọlọ́run ni. Ẹ dákun, ẹ pọ́n lé, ẹ yẹ́ ẹ sí ẹni Ọlọ́run ni. Ẹbẹ́ yìí náà mọ̀, àmọ́ ìyàtọ̀ láàrin méjèèjì. Èmi a máa náwó gbàgbọ́ ohun tí wulẹ̀ òkun tó. Táfà bá sọ nǹkan kan tó tako ìlànà tí ó wà ní Al-Qur'an, tó tako ìlànà hadith òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam, tó ń sọ, èmi a máa náwó máa sì máa béèrè. Oníbéèrè ni mí. Ànábì ní kẹ́ ẹ jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta o. Tẹ́ ẹ bá jẹ́ onímọ̀ tí ó máa kọ́ yàn, kẹ́ ẹ jẹ́ olùkọ́ tí onímọ̀ ń kọ́, bí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ jẹ́ oníbéèrè. Èmi a máa béèrè o, màá máa béèrè, ní sì tún máa béèrè ni. So fún díẹ̀ yìí, tẹ́ bá ti rẹ́ nìkan tó ń sọ tó tako ní tá a jọ mọ̀, torí wọn kúkú kọ Kùránì tuntun, àbí kò sí Kùránì tuntun, tá a ti ń lò náà ni. Mo bẹ̀ dákun, ok. Kò sí Kùránì tuntun, tá a ti ń lò náà ni. Àdìtì kankan ò sì sọ̀kalẹ̀ wá mọ́, èyí tó ti wà tẹ́lẹ̀ náà ni. Torí òpin ànábì náà ni ànábì wọn sàṣàrà. Fún di èyí, tẹ́ ẹ bá ti rẹ ti ń sọ ń tọ́ ta kò tó tún ló ń gbé tó ń dé tuntun, tí tó tún fẹ́ bayé jẹ́, èyí sáfà lọ́ọ́ fúnlẹ̀. Nǹkan máa ba kọ́mọ kó rí èrí igi yóò bìlà, ẹ bú lọ́ọ́ fúnlẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Now, mo ti clear àtọlọ́pàá, mo ti clear àtàwọn àfà, mo rẹ̀ ti sọ ti obìnrin oríṣiríṣi, orí tóbìnrin yẹn, obìnrin tí Ọlọ́run ní kó pàdé ikú rẹ̀ níbẹ̀ yẹn, mo ti sọ. Níta fi mọ̀ pé Ọlọ́run ṣàánú wa ni o, bọ́kọ̀ bá pààyàn ọkọ̀ ní ògbé o. Ẹni tí ó pa ọmọ ọlọ́mọ, wọ́n láàfáà ni, èmi ò ní pè láàfáà anyway, wọ́n láàfáà ni, mi ò ní pè láàfáà. Àwọn àfáà náà ló tún lọ ṣe fìdáù nílé ọmọ tí wọ́n pa. Àwọn tí wọ́n pọ̀ ọmọ wọn ò torí pé wọ́n láàfáà lẹ́ni tó pọ̀ ọmọ àwọn, kí wọ́n láwọn fẹ́ ráàfáà mọ́ láyé pé káwọn àfáà mọ́ wá ṣe fìdáù. Èyí tó túmọ̀ sí pé àfáà gidi ń bẹ. Ní tí èsì sáfáà tó ń pè rẹ̀ láàfáà náà, bí irú Abdulrahman yẹn, àwọn náà ń bẹ, kọ́lọ́n kó yà wá yà wọ́n. So ọ̀rọ̀ tilé ẹjọ́ náà ó ní mo ti tú fún yín yẹn. Ọ̀rọ̀ Ìbàdàn pé Ìbàdàn ni wọ́n torí sí, ẹni wọ́n bá torí fún wọn wá gbé e. Ìgbà àgbẹ̀ sáà sí pé gbogbo Ìbàdàn ni wọ́n torí fún. Ebi yẹn kan ní ọ̀tá fún Ìbàdàn. Gbogbo Ìlọrin ò sì sákúò ńlọrin nígbà tí Abdulrahman ń pààyàn ńlọrin. Gbogbo Ìbàdàn náà ní sákúò Ìbàdàn nígbà bá wá mẹ́ntán torí fún Ìbàdàn. Àìní jẹ́ kíru wa ìwọ́n mú ń tọ̀ nìkan ni ó dùn wá. Torí wọn náà lè dá àwọn tí ń náwó lójú agbo tí wọ́n ń kì. Kọ́mọ̀jẹ̀ pówó rẹ̀ ni ó tún wá lóun fẹ́ fi sponsor Ramadan program lọ́dọ̀ tí a ká lè dànù. So ẹjẹ́ àmọ̀ wọ́n ọ̀tán
kò jù báà náà lọ ṣùgbọ́n pé wọn ò sí èmi ò sí náà tí wọ́n pẹ́ Ìlọrin ṣe sọ báwọn Oníbàdàn àwọn ń ta o wọ́n ń ta o wọ́n ń ta o wọ́n ń ta o wàláì wọ́n ń ta wọ́n ń rà o wọ́n ń rà o ṣé gbogbo Ìlọrin lọ́pàá ọmọ ọlọ́mọ ni ebi yẹn kẹ lọ sáwà torí ẹ̀ka kó gbogbo Ìlọrin kúrò ń bẹ àbí ká sọ pé gbogbo Ìlọrin lápá yẹn rárá làákàyè ọgbà làákàyè kò sílùú tí àwọn ènìyàn ò sí báyìí aburú yẹn tẹ̀ káàkiri ni etí kálukú bá ti mú lọ́dọ̀ rẹ̀ ní kó máa lé wọn dànù fa kó máa dì pẹ̀lú wọn ká má fọwọ́ ẹ̀hẹ̀ mú wọn ká jẹ́ wọn mọ̀ pé àfẹ́ mọ́ láwùjọ wa àfẹ́ wàhálà bìyẹn mọ́ láwùjọ wa kálás kẹ́lẹ́ yọ ọmọ dìjà lú o kẹ́rì kó dẹ̀ má trivialize ẹ̀ bóun fi ṣeré kẹ́rì kó dẹ̀ má ṣe torí owó kó fi máa wówó kẹ́rì kó dẹ̀ má fi wá popularity kéjọ wọn balance kí wọn má lè sọ kínní anyway àwọn tó ń wò wá ọgọ náà àwa náà gbọ́n o ṣùgbọ́n àwọn tó ń wò wá náà ọgọ wọn kò ṣàánú wa ẹ̀yin tẹ́ fún wa ní report I'm still expecting some other reports from Kwara State from Ìlọrin mi ò lè lọ mi ò lè débẹ̀ mi ò tí ì débẹ̀ the reason dẹ̀ ni pé I don't even know where to go when I get there and I used to tell you case yìí ti di general case gbogbo aládẹjọ ṣe ṣùgbọ́n àwọn eré àtàmà kíyèsí láàmà sọ fúnra wa it is not necessary I go to Ìlọrin we are all on this matter but if it is necessary if I need to go there I will have to go but as it is now mi ò rí pọ́lọ́pàá dọwọ́rú o mi ò dẹ̀ rí pélé ẹjọ́ dọwọ́rú we are waiting for the advice from the DPP Kwara State DPP Kwara State ibẹ̀ ló ti kan ìjọba ìpínlẹ̀ Kwara so tán bá ti fún wa ní DPP ẹjọ́ ẹjẹ́ á gbọ́ High Court tó bá lọ ẹjẹ́ á gbọ́ because this matter is not a magistrate court matter it is High Court matter and we are all interested on this matter. May God bless you as you listen to me tonight. I don't know how to say it. I don't know what to say. My heart is broken. My heart is bleeding. When the information reached me that one Alfa butchered a lady, I keep asking myself, why? For what? Money? Why? Money. This life. Ephemeral. Mirage. It's uncalled for. It's uncalled for. Where do you throw your heart? Where do you throw your conscience? Somebody, you slept with her and you killed her, even if you do not sleep with her. And then he said, the lady had asthma and she died. And the next thing for you to do is to pieces her. If truly she had asthma, she's an asthmatic patient, even if she died like that, you rush to police, let them lock you up. They will do post-mortem. When the result is out, you will be exonerated. Are you okay? Do you know what you are saying? Do you know what you are telling us? You butcher someone, you have that cutlass before, you have the template, the place to do that, and the body is not completed. Where did you get the conscience? I mean, where did you get the heart to do that? And you are telling me it's the first time? How do you want me to believe that? When people like you have told me a lot of lies before I find out my truth. My dear brothers and sisters, whatever we are doing, whatever we are planning to do, let's search that thing, that conscience. And second thought is very, very important in whatever we hope to do. Second thought. Second thought. What if I plan it this way and if it doesn't work this way, what will happen? And funny enough, very, very funny enough, these people that are using human parts,
They don't make it. They don't get it. They would never be rich. They don't get it. They will never be rich. So, I thank God for my life. If your conscience is clean, that you have never hurt anyone to get to where you are, congratulations. You belong to my class. Life. Abiola kú kò mú kankan lọ. Life. Ilé ayé tó jẹ́ pé wàá débẹ̀. Ìgbà tó débẹ̀ ló mọ̀ tó fi ń kájú. I lost my dad on my matriculation day. I went back to school. Nobody to pay my school fees. I was forced to have a girlfriend that time. Because I was looking for somebody to pay my tuition fee. That happened to be my first girlfriend ever. She paid my tuition fee. I was teaching her. We couldn't sleep together. I respected her like my small God because she was able to pay my school fees and get me some handout. So what advance do you want to make to such a person that is helping your life? When my mates left school that time to come home to collect money, I would go to farm to work as a laborer to get some money. The people that are paying me that time, when I work for them, they are still alive. All my mates that we were together that time, they are still alive. I could remember the day I was seriously beaten at Erua Garage because I want to do photojournalism for somebody that paid me stipend to do that thing for her. It was an assignment. I've done my own. I want to do that one for that lady because I collected money from her. I was seriously beaten to the extent that I lost one of my teeth that day. Today, I am not a millionaire. I don't have money in my account. But I trust God in my life. Whatever I want to do, I will do it. My own Alpha told me that Oriyomi, you will not only lówó, ṣùgbọ́n gbogbo tá bá fowó ṣe láyé, wàá máa ṣe pẹ̀lú rọrùn. Kí lẹ̀ ń lé? À ń pààyàn, à ń ba ayé èèyàn jẹ́. Àwọn olóṣèlú kan náà tún ń para wọn lọ́sùn yẹn. Sẹ́ǹsì dánú ẹ̀. Ọdún mẹ́ta náà lẹ́lò. Ẹ bá para yín tẹ́ fi débẹ̀, ẹ kú lọ́dún mẹ́ta. Ẹni tó ti pa alága tán lọ sílé nìyẹn. Ṣé yóò máa jẹ alága nù sáré? Gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yẹn ó gbàgbé ẹ̀sìn wọn ní rántí ẹ̀ mọ́. Ilé ẹlòmíì ló kù tí wọ́n máa lọ. Bí wọ́n ṣe máa lọ ilé ẹlòmíì tí wọ́n kú lọ́dọ̀ tiẹ̀ náà nìyẹn. Mo rántí bàtà tí máa bẹ́ lẹ́nu ọ̀nà ilé wa. Mo rántí iye bàtà tí máa bẹ́ lẹ́nu ọ̀nà ilé wa. Mo rántí iye tó wà ńbẹ̀. Àwọn èèyàn ti try pẹ̀lú wa. Wọ́n dúró tì wá fóṣù mẹ́ta. Wọ́n nítorí pé ẹni ńlá ni. Lẹ́yìn oṣù mẹ́ta ńkọ́. Tọ́lọ́run ò bá ṣàánú Oríyọmí Hamzat lónìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti gbàgbé Kúnlé Hamzat. Wọ́n ti gbàgbé Kúnlé Hamzat. Ìwọ tó wá ń lo ọmọ ọlọ́mọ. O sì fẹ́ kó ọmọ gbẹ̀yìn tiẹ̀. Bó lọmọ ṣe gbẹ̀yìn rẹ̀. Olóòjò ń képe. Kò tí ì ṣetán tí ọ̀sẹ̀ ni. Ó ṣí sórí ọmọ rẹ̀ ni. Kí wá ní ayé tó wá tó lépa tó ti bà ọ̀la rẹ̀ jẹ́ látòní lọ torí pé o fẹ́ jẹ́ nǹkan. Àwa ń sáré, àwa ń lé gbogbo ẹ̀. Gbogbo tẹ́yìn mọ̀ ń pààyàn sí làwa máa ń ṣe pẹ̀lú rọrùn yìí. Gbogbo tẹ́yìn mọ̀ báyé jẹ́ sí làwa máa ń ṣe pẹ̀lú rọrùn yìí. Ọlọ́run ṣàánú wa. Àwa dúpẹ́ o. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́
ẹ má jẹ́ apara wa mọ́. Tó bá àṣírí orí burúkú tó ní tó yẹ pé àfi kó lo ẹ̀jẹ̀ èèyàn àfi kó lo páàtì èèyàn lọ́ọ́ jù nù. Àṣírí burúkú nù, àṣírí èṣù ni kì í ṣe tọ́lọ́run. Èèyàn mélòó làwọn aṣáájú wa tá láǹtẹ̀lé pa kí wọ́n tó jẹ èèyàn. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ ṣé mo dúpẹ́ o.